tá a dẹ̀ ń sọ yìí correction lọ àwọn olóyìnbó ń pè é, ìyẹn ni pé tí ò bá sí àṣìṣe kò lè sí àtúnṣe. Nígbà téèyàn bá wà níléèwé wọ́n á ní iṣẹ́ tá a gbé fún yìí ó ń wọ̀kẹ́ òdo lọ́gbà ń bẹ̀ o, ó yẹ jẹ́ ká ṣe correction tá à ń sọ yìí ní àtúnṣe. Ìyá wa ipò àgbàlẹ́wà ẹ̀ sì ti wù àgbà yẹn ò dalẹ̀ lágbára Ọlọ́run, nítorí ìwà àgbà tẹ́ ẹ padà wù lórí awuyewuye yìí ìran Yorùbá ò ní gbàgbé yín ní ti dáadáa. Ìtòmú olóyè Májàsọ́lá wà lẹ́yìn odi lórí ọ̀rọ̀ ìran rẹ̀ ni o, tí ò bá sí pọ́ fẹ́ gbọmọ Yorùbá sílẹ̀ lọ́wọ́ àwọn ẹni ibi kò ní sí lẹ́yìn odi o, tó bá wá lọ sẹ́yìn odi tó ń padà wá ọ̀tọ̀ nìyẹn o. Àwọn iṣẹ́ rẹ̀ náà ò sì ní di nǹkan tí ó wà lójú kan pẹ̀lú àkáǹtì ẹ̀. Gbogbo ọmọ Yorùbá tó bá fẹ́ sọ̀rọ̀ nípa Sunday Igboho kó máa bẹ̀rù Ọlọ́run. Bẹ́ẹ̀ bá jìyà oníyà tẹ́ni tí wọ́n ń jìyà fún bá tún ṣe alátakò ẹni, ẹ mọ̀ pé iná tí ó padà jó irú ẹni tó ń ṣe alátakò irú èèyàn bẹ́ẹ̀ iná yẹn á pọ̀ gan. Ẹ já ronú lẹ́ẹ̀mejì ká tó máa lòdì sí àwọn àjìjàǹgbara wa. Àwọn náà èèyàn ni wọ́n léèyàn, wọ́n níyàwó, wọ́n lọ́mọ. Oko ṣe é ro àgbẹ̀dẹ pọ̀kọ́ta. Tó lórí èrò tiwa náà lónìí a tún lọ sí orí àwọn èèyàn ń sọ ìsìnkú bàbá wa Àwùjalẹ̀. Ìtafẹ́ sọ ń bẹ̀rẹ̀ kì í ṣe ìyẹn gangan, ó kàn jẹ́ rìfárá kéèsì ni. Ìtafẹ́ sọ ń bẹ̀ gangan kì í ṣe nípò kú yẹn lọ títí mò ń bọ̀. Nǹkan tí mo fẹ́ sọ ń bẹ̀ ni lórí àṣà àti ṣe. Ẹ̀yin ọmọ Ìjẹ̀bú gbogbo àti gbogbo ẹ̀yin tẹ́ ń gbé ní ìpínlẹ̀ Ògùn mo kí yín dáadáa. Ṣé rí ọ̀rọ̀ bàbá wa yìí, àwọn èèyàn kan sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ àṣìṣe tó wáyé ń bẹ̀, ọ̀pọ̀lọpọ̀ ò sì rí bí àṣìṣe. Kódà èmi fúnra mi ò rí bí àṣìṣe. Mo kàn rò wípé ó yẹ kí àwọn ìkìlọ̀ kan wà ní fún àwa ara wa. Ìkìlọ̀ yìí dẹ̀ rí kò pọn dandan ká gbọ́, ṣùgbọ́n nǹkan tí ò ní jẹ́ kí èdè àṣà ìran wa kó padà sẹ́yìn kó dì mẹ́rí òun làwọn ọmọ sọ o. Òdodo tó wà ń bẹ̀ lórí ètò yìí èrò tiwa láti Jùgbà Master Channel nìyí, ó ní wá ti wí ẹlẹ́yìn ti sọ.